pé kò gbọ́dọ̀ kó ńbẹ̀ kó ṣá máa wo àwọn lọ́kọ̀ọ̀kan onígbà táwọn ẹyẹ yẹn wá bà tán wọ́n paradà wọ́n di èèyàn rìjálẹ̀n ẹ máa di pọ́ìntì yẹn mú o èèyàn ni ó ní wọ́n dì bí mò ń lọ́nu ẹyẹ ni wọ́n wá ń gbà tán ń bọ̀ èèyàn ni wọ́n paradà sí ó ní ìgbà tó yà òun kọ́kọ́ ń rí wọn ìgbà tó yà òun ò rí wọn mọ́ wọ́n padà make ara wọn invisible títí kan Nabi Muhammad gan kò padà rí mọ́ wọ́n padà make ara wọn invisible sẹ́nikẹ́ni ó ní ìgbà tó yà òun kọ́kọ́ ń gbóhùn wọn ìgbà tó yà òun ò gbọ́ nǹkan kan mọ́ wọ́n mọ̀ pé nìkan ń wo àwọn wọ́n mọ̀ pé nìkan ń rí àwọn wọ́n padà wá sọ di pé kó má rí àwọn mọ́ kó sì má gbọ́n táwọn sọ mọ́ Ànábì sì wà láàrin wọn ó di pọ́ìntì méjì báwọn sí mẹ́ta tí mo fẹ́ ká máa dè mú pọ́ìntì nìyẹn máa fi analyse ọ̀rọ̀ ẹnìkan ti kọ̀rẹ́tì àárín o àṣà náà ni àbí àṣà náà mo pé nígbà ẹnìkan tí wá ní igun ni igun àṣà làwa mọ igù sí àmọ́ ẹnìkan padà ń kọ́mẹ́ǹtì ní last program pé igun ni mo ní tó bí igun bá ṣá ẹyẹ ṣáàlẹyẹ ń jẹ nígbà tí ẹ máa dé àwọn pọ́ìntì yẹn o wọ́n paradà séèyàn ó ní aṣọ funfun ni wọ́n wọ̀ àmọ́ ìrí tóun rí wọn èèyàn dúdú ni wọ́n ń ṣèyàn funfun ẹ máa dé ó ní nígbà tó yá òun rí wọn ìgbà tó yá òun ò rí wọn mọ́ ìgbà tó yá òun ò gbọ́n tán wí mọ́ àsìkò kan wà tó gbọ́ ariwo ńlá kan tó dẹ́rù bá ní àyàwó já pé ṣé ìjẹ́ kan ti fi nǹkan ṣànẹ́bì Muhammad ariwo yẹn hàn kì í ṣàriwo èèyàn o ṣùgbọ́n ariwo yẹn ti dẹ́rù bàyàn jù ẹlẹ́rù wa ń bá wọn pé ṣé nǹkan kan ò ti ṣànẹ́bì níbi tó lọ yìí òun fẹ́ kó ń bẹ̀ ìgbà tá ànẹ́bì Muhammad dé sallallahu alaihi wasallam ànẹ́bì wa ní ó wá sọ fún ànẹ́bì pé àsìkò tóun gbọ́ ariwo òun fẹ́ jáde kúrò nínú sáàkù tá ànẹ́bì fà kalẹ̀ ẹ̀mí kan tún dáhùn padà pé má lọ ànábì nípa epo bá jáde wá síbẹ̀ ni òun ò lè sọ tí ó ṣẹlẹ̀ sí ọ ó wà náà àdíṣe mi kí mo kọ́ ànábì ní ìhòbá tó epo bá wá in tí ó ṣẹlẹ̀ sí ọ yìí lè sọ tí ì sì ní lágbára àti sọ pé kí nǹkan náà má ṣe torí pé ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́ òun ti sọ pé o má kó ń bẹ̀ ẹ máa di àwọn pọ́ìntì yìí ńgbà ànábì wá dé tá ànábì dé padà síbi tó wà ànábì wá ń bi Abdullahi àwọn sọ pé ta ló rí ó fẹ́ mọ̀ bóyá ó identify àwọn èèyàn kan láàrin o ṣe é mọ̀ pé àwọn tó dẹyà wá tán déèyàn aráàlú wọn náà lè wà ń bẹ ará àdúgbò wọn náà kódà ìyàwó ẹni ó wà lè wà ń bẹ ànábì ní ta ló rí òun ò rójú ẹnì kankan àmọ́ òun ṣáà rí pé aṣọ funfun wọn wọ̀ ànábì náà ẹ máa dé lẹ́ẹ̀fì mọ̀ wípé ní àwọn eléyìn tán wáhùn ní Kùránì ń pè ní ṣayatínú lè ins ṣayatínú àlè ins àwọn abara méjì èèyàn náà ni wọ́n àmọ́ abara méjì wọ́n ti táṣà ìtọ́ náà ìwọ aṣọ funfun wọn ń túmọ̀ sí pé àwọn eléyìn wọ́n ti fi iṣẹ́ aburú kalẹ̀ ṣe rí àwọn ẹlẹ́yẹ wọn bọ́n ti jẹ́ oníranran wọn oríṣi méjì àbí mẹ́ta ni Kùránì padà classify sí tẹ́ bá lọ sínú Suratul Jinn ń sáré ka súra náà nínú àyà náà nínú Suratul Jinn gbà ó ní ẹni ó bá ní Kùránì kó lọ lè ṣíbẹ̀ nínú Suratul Jinn máa ṣe ó ní kàtígórì mẹ́ta tán pín wọn sí nínú Suratul Jinn wàhánà bí yẹn bá ní Kùránì kó lọ lè ṣí kó gbé láti verse 11 níbi verse 11 ní ibẹ̀ ní kẹ́ ti gbé wàhánà minna solihuna wa minna zuna zalika kunna toroika kidadan àwọn ẹlẹ́yẹ yìí náà ni wọ́n ń sọ̀rọ̀ yìí wípé láàrin àwọn kan bẹ tó jẹ́yàn dáadáa
ẹlẹ́yẹ rí ń bẹ láàrin àwọn tí kìí ṣèkà. Wa minna duna dhalika, àwọn kan wá ń bẹ láàrin àwọn, wọn a máa ṣèkà ńgbà míì, wọn a tún máa ṣe dáadáa. Àwọn ò wọ kàtígórì funfun tán, wọ́n dúró láàrin méjì. Àwọn kan wá ń bẹ, tẹ́ bá padà lọ sí verse 14, ẹ tún lọ wo verse 14. Wa anna minna muslimuna wa minna qasituna. Al-muslimuna ń bẹ yẹn, ṣé ẹ mọ̀ pé níjọ́ tí wọ́n ń sọ̀rọ̀ yìí, táwọn àǹjọ̀nú inú èèyàn yìí ń sọ̀rọ̀ yìí, wọn ò tí gbà sílámù. Tán ti ní kàtígórì yìí láàrin wọn. Wọ́n á ní wa anna minna muslimuna. Àwọn ẹlẹ́yẹ kan bẹ láàrin àwọn tó jẹ́ pé wọ́n gbàfà f'Ọlọ́hun. Wa minna qasituna. Kàtígórì kẹta náà làwọn tó ṣe pé alábòsí paraku ni wọ́n. Ẹni tí ó ṣẹ̀ wọ́n, wọ́n á ṣe níkà, wọ́n á ṣe láburú. Ẹni tí ò tiẹ̀ ní kankan, àbòsí ṣá làwọn máa ń fọjọ́ ayé wọn ṣe, wọ́n ní bẹ láàrin àwọn. Wọ́n wá ní wa hammal qasituna fakanu li jahannama ataba. Gbogbo àwọn tó wà láàrin àwọn ohun tó jẹ́ pé alábòsí ni wọ́n, àwọn ẹlẹ́yẹ dúdú, ẹyẹ burúkú, iná jahannama ni wọ́n máa rá sí. Ọlọ́run ó padà fi wọ́n kóná níjọ́ àlìkìyámà ni. Kàtígórì mẹ́ta yìí ni wọ́n ní bẹ láàrin wọn. Ní kùnà tọrọ ikọ̀ kí dandan. Wọ́n jẹ́ kó máa yé ọ̀rọ̀ táwọn àǹjọ̀nú ń sọ, tá a mọ̀ sáwọn ẹlẹ́yẹ yìí tán sọ. Ọlọ́run ló padà ń narrate ẹ̀ fún wa nínú Kùránì, kì í ṣe pé Ànábì gbọ́njọ́ tán sọ o. Wọ́n wá eléyìí wá lọ bẹ́ẹ̀. Àdísì ni mo kọ́kọ́ analyse yìí, níbi tá a ti ń fààyọ wípé àwọn kan ẹ̀dá kan ló dẹyẹ wá. Ẹyẹ wọn wá lẹ́yẹ àṣà aláǹtagbà. Àṣà aláǹtagbà ni wọ́n fi wá. Ńgbò ya wọ́n paradà wọ́n dé èèyàn. Èèyàn tí wọ́n á dì, aṣọ funfun ni wọ́n lọ́ mọ́ra. Àmọ́ èèyàn dúdú ni wọ́n. Wọ́n sì lọ aṣọ funfun mọ́ra. Jínù náà ni Lárúbáwá máa pè wọ́n, nítorí pé wọn èyí ṣe èèyàn lásán. Jínù náà ni wọ́n pè wọ́n, torí pé abàmì ni wọ́n, abàmì èèyàn ni wọ́n. Ìran jínù náà ni wọ́n pè wọ́n. Bóò gan-an ti dáyé, bóò náà ti jẹ́, ṣé àǹjọ̀nú gangan ni wọ́n ni àbí èèyàn ló bí wọn lọ́mọ? Ìyún ni a tún mú ìdáhùn rẹ̀ wá nínú Alukurani. Nínú Alukurani a tún mú wá, a mú dáhùn rẹ̀ wá nínú Alukurani. Ṣé rí àwọn àlìjọ̀nú, kì í ṣe pé gbogbo wọn ni àṣetánì ló bí wọn. Rárá, gbogbo wọn kọ́. Àṣetánì fúnra rẹ̀, Sátánì fúnra rẹ̀, àǹjọ̀nú lòun náà. Òun kọ́ ló bí gbogbo àwọn àlìjọ̀nú. Àwọn èyí tóun bí ni wọ́n ń pè ní ṣayatin. Ó kọ tiẹ̀ náà, Ìbùlísù ní ń jẹ́. Ó jẹ́ ìkan nínú àwọn àǹjọ̀nú, kì í ṣe màláíkà. Ọ̀tọ̀ làwọn àfáà tún dìbéètì eléyùn. Wọ́n ní àwọn kan ní màláíkà ni, àwọn kan ní ara àǹjọ̀nú ni. Ṣùgbọ́n èyí tó fìdí múlẹ̀ jù, Kùránì ti yanjú ẹ̀, ó ní wa kana minal jinni. Al-Kùránì ti sọ pé wa kana minal jinni. Al-Kùránì jẹ́ ó yé wa pé lára àlìjọ̀nú ló wà. Lára àlìjọ̀nú ni Ìbùlísù wà. Òun náà jẹ́ ìkan lára àwọn àlìjọ̀nú ni, òun kọ́ ló bí gbogbo àwọn àlìjọ̀nú.
ìran àlùjọ̀nú ti ń bẹ kọ́lọ́hun tó dá ànábì Ádámọ̀. ẹnìkan lára wọn tá a mọ̀ sí Ìbùlísù wọ́n lọ gbé sáàrin àwọn màláíkà, ó gbé láàrin àwọn màláíkà nítorí pé ó dì sáàfihàn wọn àfihàn náà rẹ̀. níjọ́ tọ́lọ́hun wá dá Ádámọ̀ tán, tọ́lọ́ ní kí gbogbo wọn wólẹ̀ fún Ádámọ̀ àtòun àtàwọn màláíkà, wọ́n dáṣẹ pa fóun ní ọ̀tọ̀ ní lọ́lọ́run fi ní izi mamanaka antesjuda izi hamarituka, àṣẹ tí ẹ wá lọ́tọ̀ lódidi ni, kì í ṣe pé ńgbà tọ́lọ́run kọjú sáwọn màláíkà amúrù tẹ ò sí láàrin ó dádó lọ́tọ̀, ó wá kọ̀ àbáwá stekibara kò forí ba kò lọ́ọ̀lẹ̀ fún ànábì Adam. ọlọ́run wá bínú sí Ìbùlísù tá a mọ̀ sí òun àsáàsìlù ní tẹ́lẹ̀, ìjọ náà ti yí orúkọ rẹ̀ padà tán ti sọ di Ìbùlísù, ẹni tá a yọ kúrò nínú ìkẹ́, máàkì tán máàkì ẹ̀ lọ́jọ́ náà nù, kọ́lọ̀n kó mọ́ yọ wá kúrò nínú ìkẹ́. ó wá rí bọ́lọ̀n ti bínú, ó ní ọlọ́run gbogbo ìyà ló lè fi jẹun, àmọ́ má tí ì fi ìyà ikú kéèyàn ó kú má tí ì fi jẹun, àmọ́ gbogbo ìyà tó kù fi jẹun, àmọ́ in tó ń jẹ́ ikú má tí ì jẹ́ kóhun ó tọ́ wò. ìyẹn ni wọ́n ń pè ní nẹ́sírọ́tù. ó bẹ ọlọ́run fún nẹ́sírọ́tù, ọlọ́run wá ṣe àmín, ọlọ́run ni mo gbọ́ mo gbà. ìjọ náà ló di àrọ̀jìm alimatrud, ẹni à ń jùkúlù, ẹni alékùnú kẹ́. ńgbà ọlọ́run wá yàǹda fún un tán, ó wá lọ́lọ́run Ádámọ̀ yìí náà kò ní mórí bọ́ o, àtòun àtàwọn ọmọ rẹ̀ wọn ò ní jẹ́ wọn ó lọ, torí pé nípasẹ̀ wọn lòun fi dẹ́ni ẹ̀kọ́, ẹni à ń jùkúlù. Ádámọ̀ náà ò ní escape. ọlọ́run ní mo gbà bẹ́ẹ̀ fún ọ, àmọ́ yín máa la àwọn èèyàn kan lọ́wọ́ rẹ̀, èyí ní jẹ́ kó orí wọn mú. ìtànjọ sọ lọ́jọ́ náà nù. ẹ wá rí àǹjọ̀nú tá a pè ní Ìbùlísù yìí, ẹ má gbàgbé pé àǹjọ̀nú lòun náà, àwọn àǹjọ̀nú ẹgbẹ́ rẹ̀ sì ń bẹ nínú ayé. níjọ́ tóun wà láàrin àwọn màláíkà tó lọ ń ṣayé láàrin àwọn màláíkà, àwọn àǹjọ̀nú míì ń bẹ nínú ayé tọ́lọ́run ò gbé lọ bẹ̀. ńgbà wá dáhùn náà padà sórí ilẹ̀, ó padà wá darapọ̀ mọ́ wọn. àwọn tó wá fabẹ́ rẹ̀ bí zùrìyàtùhù, àwọn ọmọ tó wá látàbẹ́ rẹ̀, àwọn tó bí àtàwọn tó bá gbà fún là ń pè ní ṣèitọ́ọ̀nù. ṣayàtínù ní plural rẹ̀, sátánì ní singular, ṣayatin ní plural rẹ̀, jámù rẹ̀ nù. àwọn ìran tiẹ̀ nínú àǹjọ̀nú ní jẹ́ sátánì. ó wá dé ayé tán, ó padà wá sàṣàṣì sí Ádámọ̀. níbi tá Ádámọ̀ wà, ó sá ṣiṣẹ́ síwọn àtìyàwó rẹ̀. ìyẹn ni Kùránì fi ní fọwọ́sí wàsàláhùmá ṣèitọ́nù fàzàláhùmá mímọ́ káná fi ì, ó sà sí wọn ni, kì í ṣe kó padà lọ bẹ̀. ó wá àwọn kan ló wá dejò, ó wá fi kíní kan hàn kò dejò, kò padà lọ, ó rán àṣàsí ibú sí wọn ni. kò sẹ́ni àṣàsí ò lè mú, kẹ́ ẹ lè mọ̀ pé àṣàsí ò máa mú yẹn bíkíbi. mo ti rẹ́ni ó wà ní ájì rí, tó lọ lè ṣe ájì tán dẹ̀ ṣàṣì láti Nàìjíríà tó dẹ̀ mú. ó gbọ́n tí wọ́n ń wí. wọ́n rán àṣàsí síyàn, èèyàn tó wà ní ájì tán pè ní àbẹ́tò láìla atik, ájì ló wà, àṣàsí Nàìjíríà lọ bá lọ́hùn. so ìbò làṣàsí ò ti lè wọlé báyàn, àfi kọ́lọ́hún ó là wá. wọ́n wá ó rán àṣàsí sí Ádámọ̀, àtàdámọ̀ àtìyàwó rẹ̀ náà bá ṣìṣe. igi tọ́lọ́hún ní wọn gbọ́dọ̀ dédìí rẹ̀ náà bá débẹ̀. ọlọ́run á nítò, ó yá ibi tú mi ní ha jẹ̀mí ha, gbogbo yín ẹ kọjá lọ sórí ilẹ̀, ẹ kọjá lọ nú ayé, àti wọ àti ṣètánì, gbogbo yín ẹjọ́ ló máa wà á gún bẹ̀. ọlọ́run wá jẹ́ kó yá Ádámọ̀ àtìyàwó rẹ̀ pé tó, ibi tẹ́ ẹ dé yìí, ẹni ó ṣe sábàbí tẹ́ ẹ fi kú ònú kẹ́, ẹ má gbàgbé o, ṣètánì ni o, àtòun àtàwọn àrọ́mọdọ́mọ rẹ̀, innahu yarakum, wọ́n ń rí yín, ẹ̀yin ò lè rí wọn. ṣètánì kò wá dá dúró ń bẹ̀,
ẹ wá mọ̀ tó ṣe ó wá make sure pé lára ọmọ tá Ádámọ̀ bí òun ní ìpín nínú wọn. ẹ gbọ́ lára ọmọ tí Ádámọ̀ bí kódà àkọ́bí àbí kejì àkọ́kọ́ bí oyún àkọ́kọ́ lóyún oyún pé àwáwù fẹ́ lóyún o ó fẹ́ bímọ o ṣètánì ò jẹ́ kó bí èèyàn tó jẹ́ pure human hybrid ló bí apá kan sátánì apá kan èèyàn ní kọ́kọ́ bí ìgbà tí ó tún bí the same thing ṣètánì rí wípé òun pọ̀ nǹkan sára ọmọ èèyàn àwọn èèyàn là ń pè ní ṣayátínù lè ínsì àwọn sátánì inú èèyàn náà lẹ́ẹ̀ máa wò wọ́n súrà èèyàn náà lẹ́ẹ̀ máa rí èèyàn náà ni ó bí wọn lọ́mọ àmọ́ ọmọ sátánì ni wọ́n. wọ́n ìṣọmọ Ádámọ̀ àwọn tí kú ní ká pè wọ́n láǹjọ̀nú lásán nítorí pé wọ́n ní bọ́dí èèyàn wọ́n sì bí wọn bí wọ́n ti bímọ ní ṣùgbọ́n gbogbo spirit tí ń bẹ lára wọn rúhù ara wọn rúhù ṣètọ́níyà ni ẹ̀mí tọlọ́hun ẹ̀mí ti sátánì ní ń bẹ lára wọn so tó bá di at any time pàápàá jùlọ lóru wọ́n lè paradà kán di nǹkan míì tí àǹjọ̀nú máa dì ṣe mọ̀ pé ẹ̀dá ọlọ́run làǹjọ̀nú àǹjọ̀nú sì lè paradà kán di nǹkan míì Ànábì wa Muhammad ó sọ nínú àdíìsì kan ó ní kàlákọ̀lọ́hù lì jìnnà sàlásàtà àṣìnáf Ànábì ní ìran mẹ́ta làlìjọ̀nú gbogbo àǹjọ̀nú pátápátá a lè pín wọn sí mẹ́ta ó lálàwọ́kọ́ sinfun ayatun wa akọrib wa khashashal ard àwọn kan tó yẹ pé àǹjọ̀nú ni wọ́n o àmọ́ wọ́n lè paradà kan dejò wọ́n lè paradà kan di àkékè wọ́n lè paradà kan di tata tẹ́ ẹ̀ máa ń rí lẹ́ẹ̀lẹ́hùn tata kòkòrò tata hùn kí lè bo tata náà grasshopper Ànábì ni wọ́n lè dì í bẹ́ẹ̀ náà ni wọ́n lè di oríṣiríṣi ẹranko tó bá wù wọ́n kàtìgórí hénu wọ́n lè dájá wọ́n lè dológbò àmọ́ tán bá fẹ́ di ajá dúdú ni ó jẹ́ tán bá fẹ́ di ológbò dúdú ni ó jẹ́ so gbogbo ajá tẹ́ ẹ bá rí tó bá jẹ́ ajá dúdú gbogbo ẹ̀kọ́ la já gangan ìmí ń bẹ tó jẹ́ pé kí ni o àǹjọ̀nú ni ó paradà ni Ànábì Muhammad wí bẹ́ẹ̀ àdísì yìí sì sọ̀híhù ni sọ̀háhàwù Albani ìmáàmù Albani ó já mọ̀ pé àdísì tó lálàáfíà làdísì gbogbo research táwọn ṣe lórí àdísì ó satisfy gbogbo condition ẹ mọ̀ pé mẹ́ta ni mo pè é ẹyọkan mo sì wí o Ànábì ní àǹjọ̀nú ìran mẹ́ta ni àwọn èyí tí máa dẹranko wọ́n lè dejò wọ́n lè dà kéèké wọ́n lè di tata wọ́n lè dájá dúdú ẹ gbọ́ wọ́n lè di ajá dúdú wọ́n lè di músù dúdú ìyún ni ológbò nínú rìwáyà míì ó ní àlìjínù aláṣàlásàtì àṣìnáf sinfun la ajini atun yatiruna fil awa nínú rìwáyà kan nìyẹn o wọ́n ní wàsífún ayatun wa afarit inú riwaya mi wàsífún ayatun wa kilab ìran àǹjọ̀nú tí máa di ẹranko àwọn kan nù ó láwọn kan wá wà yatiruna fil awa inú riwaya mi kàrí ìfil awa ó láwọn àǹjọ̀nú tó yẹ pé àwọn lè fò wọ́n níyẹ́ tán bá fẹ́ fò wọ́n á fò ó ní ìran kan nù ó ní ìran ẹlẹ́ẹ̀kẹta sinfun yẹ ìlú náà wà ìzì inún inú rìwáyà mi ó ní sinfun kábà ní ádámà ó láwọn ìran ẹlẹ́ẹ̀kẹta wọ́n dà gẹ́gẹ́ bí àwọn èèyàn ti rí gẹ́lẹ́ kò sí yàtọ̀ láàrin àwọn àti kíni àtàwọn ọmọ ádámà àwọn náà ń gbénú ilé wọ́n ń sùn wọ́n ń jí wọ́n ń travel wọ́n ń lọ wọ́n ń bọ̀ wọ́n ń lọ ọjà wọ́n ń dáná oúnjẹ wọ́n ń ṣe bẹ̀ Ànábì ní ìran mẹ́ta táǹjọ̀nú pín sínú ẹ̀yọ̀nbó Ànábì wa Muhammad ẹ̀yọ̀nbó rẹ̀ dáadáa.
àwọn ṣàyátínù lì ń sì àwọn ọmọ tó jẹ́ tọmọ Sátánì ṣùgbọ́n tó yẹ pé èèyàn ló bí wọn sáyé níjọ́ táwàáwù tó jẹ́ ìyàwó Ádámọ̀ tí ó kọ́kọ́ bímọ ọmọ kí ó bí ọmọ kọ́ ló bí ọmọ náà ló pé àmọ́ àǹjọ̀nú ló bí ọmọ ìran Sátánì ló bí lọ́mọ ó bí bẹ́ẹ̀ lákọ̀ọ́kọ́ ó bí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì tí Sátánì fúnra rẹ̀ tún wá bá wọn ó jẹ́ wọn mọ̀ pé ntẹ́ bí sẹ́yìn náà rí ntẹ́ bí ṣe rí pé kì í ṣe irú tiyín kódà ó tún sọ fún wọn orúkọ tí wọn ó sọ pé orúkọ báyìí ni kẹ́ ẹ sọ olóko òun ló mú orúkọ wá kò gbà kí Ádámọ̀ fún ọmọ yẹn lórúkọ fúnra rẹ̀ Sátánì ló wá bá wọn ó mú orúkọ wá fún wọn pé ohun tí kẹ́ ẹ péré torí pọ̀ mọ́ mi ni ó rí pé òun gba ìbí kínní ìbí kejì àwọn méjèèjì ń àwọn náà padà ń bímọ ìbejì ni wọ́n bí wọn o ìbí àkọ́kọ́ ń ìbejì ìbí kejì ìbejì ọmọ Sátánì sì ni wọ́n àwọn náà padà produce wọ́n procreate nínú ayé ìran wọn generation wọn àrọ́mọdọ́mọ wọn ń bẹ ńlẹ̀ dọ́là àjọ máa wọṣọ àjọ máa jòkó bí èèyàn náà ni ṣùgbọ́n ìran Sátánì làwọn àwọn là ń pè ní àwọn ẹlẹ́yẹ àjẹ́ àgbà ìmùlẹ̀ àwọn tí ń jẹ́ bẹ́ẹ̀ nù bí wọ́n ti dáyé nù. ni ó fi jẹ́ wípé èèyàn a máa bímọ jọ míì kọ́mọ òun ó má tẹ̀lé ìlànà rẹ̀ kọ́mọ òun ó dá yàtọ̀ gédégbé ọmọ mi a máa wo bàbá àtìyá rẹ̀ báyìí ẹ̀yin tí ń fojú yín rí ẹ̀yin ọmọ Ádámọ̀ burúkú yìí nígbà pé ó kọ̀ gbára wọn wá sáyé ni kì í sọmọ wọn yóò wá fojú wọn èèmọ̀ ni Kùránì fi ń sọnù súra kan ó ní yá ayyuhalladhina amanu inna mini àwòlá àsíwájìkùn wà àwòládìkùn àdúwàlàkùn fàzàrúhùn wà ń tààfù wà tẹ̀sífàwù wà tẹ̀gífìrù fàyínà láhà gọ̀fúrò rọ̀hìm. Ọlọ́run bá ní ẹ̀yin tí ẹ nígbàgbọ́ lódodo nínú àwọn ìyàwó tẹ̀ ń fẹ́ ẹ máa gbọ́rọ̀ yẹn o àtàwọn ọmọ tẹ̀ ń bí ọ̀tá yín yàní Sátánì tí ẹ mọ̀ pé Ọlọ́run ti sọ́nà àyà mi pé àdúwàlákùn ó ti fi ọ̀tá nì ó ti kọ́kọ́ fi hàn wá ó jẹ́ àmọ̀ pé ìta ní tó jẹ́ ọ̀tá òun náà ni Sátánì inú Bákọ́rà ó ti fi hàn wá inú Súrátù Tọ́há ó wà ń bẹ̀ inú bòmínà ó tún wà ń bẹ̀ Ọlọ́run ní Sátánì yìí ọ̀tá yín ni o inú bí inú àyà yìí ó wá ní àwọn ìyàwó tẹ̀ ń fẹ́ ìmí ń bẹ ń bẹ tó jẹ́ pé Sátánì ni àwọn ọmọ tẹ̀ ń bí ìmí ń bẹ ń bẹ tó jẹ́ pé ọmọ Sátánì ni kì í sọmọ yín ẹ̀yin gbẹjọ́ ẹ̀yin lẹ ṣe súná rẹ̀ inú yín dùn pé bímọ àmọ́ Sátánì ló lọ́mọ tó bá sùn lóru yóò máa communicate pẹ̀lú àwọn àjọ̀nú yóò lọ pàdé wọn ẹ̀yin ó rò pé ó ti sùn ni rúhù rẹ̀ ti jáde ẹ̀mí tí ń bẹ lára rẹ̀ ti bọ́ta ó ti lọ lè darapọ̀ máwùjọ wọn ẹ sì jọ sùn nínú ilé náà ni ìmí àjòkó lọ́sàn gangan báyìí rúhù rẹ̀ sì ti lọ lè pàdé àwọn ìyókù rẹ̀ àwọn èèyàn náà ni ó ní yóò jòkó yóò máa jẹun kódà òun náà tó bá jọkùnrin náà ni yóò tún fẹ́yàwó bójóbìnrin náà ni yóò lọ́kọ àṣetánì rí wípé òun ní faction tòun láàrin àwọn ọmọ ẹ̀dá Ádámọ̀ tí ó máa carry out mission rẹ̀ nígbàkígbà léyìíkéyìí àsìkò ní Kùránì fi inna min azwajikum nínú àwọn ìyàwó tẹ̀ ń fẹ́ sílé wa auladikum àtàwọn ọmọ tẹ́ rò pẹ́yìn lẹ bí wọn àdúwà lákùn ìran Sátánì ń bẹ nínú wọn fàzàrúhùn ẹ ṣọ́ra fún wọn o gbogbo ọ̀nà tẹ́ bá mọ̀ pé fi dáàbò bo ẹ̀mí yín àtara yín lọ́wọ́ wọn ẹ mójútó táyé yín bá bàjẹ́ gbogbo ẹ̀ náà kí ọwọ́ Ọlọ́run ìmí ń bẹ ń bẹ àfọwọ́fà ara yín ni ṣé bí wọ́n ló lọ fẹ́ wálé sọ́lọ́run ló bẹ̀ fẹ́ ni. ìwọ fúnra rẹ ló lọ fẹ́
ọlọ́run wá ní tó bá wá rí bẹ́ẹ̀ náà wá ìntààfù wọn ní kẹ́ lọ pa wọ́n o wọn ní kẹ́ ṣe kíni wọn ní kẹ́ lọ máa pa wọ́n o abájọ sílífà tí ń ṣe òun látijọ́ yìí àti kì í ṣe ń palẹ̀ nìní ìntààfù wàtẹ́kìfìrù àmójúkúrò náà lẹ́ẹ̀ni lórí ọ̀rọ̀ wọn kò sí ń tẹ́ ṣe sí mójúkúrò ni ó ti wáyé náà ó ti fẹ́ náà ó foríjì ó mójúkúrò inna Allaha ghafurur rahim kó lè bá wà lìjánà wà lìjánà lára wọn ni gbogbo tí ò bá ti tẹ́ wa lọ́rùn tá a wá gbà fọ́lọ́run lórí ẹ̀ ọlọ́run máa ń padà fi àforíjì san ẹ̀san ni ìyẹn lè fẹ́ àwò kí àwò òun jẹ́ àjẹ́ kó jẹ́ lẹ́yẹ ó wà máa sin lọ́run lára rẹ̀. Àyà ilé ìta kàyín sìn Mọ̀dínà ló ti sọ̀kalẹ̀ ṣùgbọ́n súra tún màkíyà ni ẹnìkan ló wá bá Nábì wa Muhammad wọ́n ń porúkọ rẹ̀ ní Awf bin Malik al-Ashja'i ó là Nábì ó ní ìyàwó tó ń fẹ́ sílé àtàwọn ọmọ òun ó ní ìṣesí wọn kò tẹ́ ń lọ́rùn wọn yìí sí lọ́hùn gbogbo bóun ti ń káràmásìkí mọ́rọ̀ ẹ̀sìn wọn tiẹ̀ ń ṣẹ̀sìn wọn mójútọ́rọ̀ ẹ̀sìn òun ò lè bá wọn sọ̀rọ̀ kàn gbọ́ ọkàn wọn lè sí tọlọ́hun ìjọ náà láyà tá a kà í sọ̀kalẹ̀ lọ́lọ́run arán Jìbìrìlù pé ẹ lọ lè sọ fún arákùnrin pé àwọn ìyàwó tẹ̀ ń fẹ́ àwọn ọmọ tẹ̀ ń bí ìmí ń bẹ tó jẹ́ Sétánì ni mójú kúrò ń bẹ ni o wàá gbójú ni o kò sí tó ṣe sí kó o ṣe wá àti dọ̀tún la mẹ́ta àwọn eléyìn wọn ní ṣe kíní wọn lè yí padà torí pé rúhù wọn ẹ̀mí tí ń bẹ lára wọn àfi táànú Ọlọ́run bá padà lé bá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ̀ẹ̀kọ̀ọ̀kan kíní wọn máa sọ́wọ́ kullu shay'in yarji'u ila aslihi kíní wọn yá máa sọ́wọ́ lẹ́kọ̀ọ̀kan lẹ́ẹ̀fì rọ́mọ mi wọn á lé mèrè ni wọn ní ọmọ yẹn èmèrè paraku ni in tí wọ́n ń sọ náà ni pé ìran Ṣẹ̀tánì ni kì í ṣe ìran tèèyàn wọ́n lè bí ọmọ mi kó jẹ́ wípé àsìkò ìgbà tó wà nínú oyún ẹ máa wo ìmọ̀ o kọ́mọ wà nínú oyún kí ó máa wá báyà rẹ̀ sọ̀rọ̀ nínú oyún ọmọ ń bẹ nínú oyún ìwà ń báyà rẹ̀ sọ̀rọ̀ nínú oyún bóyá ìyá rẹ̀ ṣubú ló wá ní pẹ̀lẹ́ ìyàwó ẹ̀yìn kò rẹ́nì kankan owó ọ̀tún kò rẹ́nì kankan owó òsì kò rẹ́nì kankan ó tún pe màmá rẹ̀ lẹ́ẹ̀kan sí èmi mò ń kí ọ pẹ̀lẹ́ èmi ọmọ rẹ̀ inú oyún ló sì wà irú ọmọ tán bá bí tán ṣe mọ̀ pé wọ́n bàbá rẹ̀ ń pé ọmọ mi kan kíní kankan yóò wá jọ àwọn èèyàn lójú ànábì Ọlọ́run kankan ò sì ní wá mọ́ lẹ́yìn ànábì wa Muhammad níjọ́ tá ànábì ti dé náà ti close chapter pé ẹnìkan ò tún já ànábì Ọlọ́run kò tún sí mọ́ gbogbo ọmọ tẹ́ bá wá rírú àmì bẹ́ẹ̀ lára rẹ̀ tó bá ya rẹ̀ sọ̀rọ̀ nínú oyún irú ọmọ ìran Ṣẹ̀tánì ni kì í ṣe ànábì Ọlọ́run ẹ̀yìn ń bọ́ ànábì lẹ́ẹ̀kan sí sallallahu alaihi wasallam òun ló jẹ́ àmọ̀ Alukurani ló jẹ́ àmọ̀ ẹ̀yìn ń bọ́ ànábì lẹ́ẹ̀kan sí sallallahu alaihi wasallam ẹ̀tún yóò ń bọ́ ànábì Muhammad lẹ́ẹ̀kan sí sallallahu alaihi wasallam ẹ wo nǹkan àbí ọmọ inú wa dùn pa bímọ ó dà bóun ni yóò ṣe wá prevent tí yóò bá fẹ́ bí irú àwọn ọmọ báwọn lọ́mọ ṣe mọ̀ pé n tá à ń wí nísìn àfi ká máa sọ solution rẹ̀ tẹ̀lé ìyẹn kò sẹ́ni tínú rẹ̀ ó dùn kó bí irú ọmọ báwọn lọ́mọ Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó tún kọ́ wa ní n tá a lè ṣe láti fi prevent irú wọn kán má yà lọ́dọ̀ èèyàn òun ṣe Ọlọ́run ní ìntẹ́ lè ṣe wà tẹ́ ẹ̀ bá fẹ́ bí irú wọn lọ́mọ tẹ́ ẹ̀ bá fẹ́ kí irú wọn ó yà lọ́dọ̀ yín tẹ́ ẹ̀ bá fẹ́ kí Ṣẹ̀tánì
kó fún ìyàwó yín lóyún mọ́ yín lọ́wọ́ ìwọ ló rò pé o fún lóyún Sátánì ló sì ní ló lóyún tẹ́ ẹ̀ bá wá fẹ́ rú ẹ̀ Ànábì ní tí kẹ́ ẹ ṣe ni pé kẹ́ ẹ tó máa súnmọ́ ìyàwó yín pé ìwọ àti ìyàwó rẹ fẹ́ lájọṣepọ̀ kọ́kọ́ lọ lè ṣàlùwàlá kóhun náà ṣàlùwàlá ẹ kọ́kọ́ kí náfìlà rákà méjì ẹ sọ fọ́lọ́hun pé tó ìbálòpọ̀ tẹ́ ẹ fẹ́ ní àyímọ̀ tó bá doyún Ọlọ́hun ìbíkúbí kọ́ la fẹ́ o nǹkan rẹ̀ la fẹ́ o àfẹ́ ti Sátánì o tẹ́ ẹ bá ti wí bá ń tán ẹ wá bọ́ sórí ibùsùn yín kẹ́ ẹ tún tó wá bẹ̀rẹ̀ sí ní kí ọ̀pá bọnú ilé tìró ẹ sọ pé a'udhu billahi minash shaitonir rajim ẹ wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta Ànábì ní ẹni ó bá ti ṣe bẹ́ẹ̀ irú àwọn ọmọ Sátánì òun kò ní lè bí wọn lọ́mọ ẹ rí báwọn oògùn rẹ̀ nìyẹn o Sátánì a máa ìwọ ló rò pé òun ṣe àtọ̀ tí Sátánì ní ó kọ́kọ́ wọlé tó bá fẹ́ pé Sátánì fẹ́ gba ọmọ lọ́wọ́ ìyàwó rẹ̀ àtọ̀ tí Sátánì ní ó kọ́kọ́ wọlé tó bá ti wọlé ìní ó lọ doyún ìní ó lọ dọmọ àmọ́ ńgbà wọn bá ṣe tẹ́sítì wọn náà ń pò lọ́mọ Sátánì ló sì lọ́mọ. ẹ wo bí Sátánì ṣe kó odidi oríṣiríṣi ẹ wá dúró population tó kó láàrin ọmọ Ádámọ̀ tá ń kà wọ́n mọ́ population wa tá ń kà wọ́n mọ́ ara wa tó sì jẹ́ pé wọ́n èyí sára wa a sì jọ ń gbélé ayé ni irú àwọn eléyìí ò tó bá dòru kò sí tán lè yí padà kàn dì wọ́n lè dológbò kì í ṣe pé wọ́n kò bí wọ́n sùn sí rúhù wọn náà ni ó jáde ni ó lọ ẹ̀mí tí ń bẹ lára wọn wọ́n sì kú níbi wọ́n sùn sí wọ́n mí ẹ̀mí òun sì ti bọ́ta ẹ lè fojú rẹ̀ mí hùn nígbà tó wá bọ́ta yóò lọ yóò gbanú ògiri kọjá yóò kọjá lára ògiri nítorí pé electron nìkan ni kò sí neutron lára rẹ̀ electron nìkan ni mátà yẹn mọ́dátù yẹn electron ni ó lè kọjá lára ògiri yóò kọjá lára ògiri adin tó bá fẹ́ dà tó bá fẹ́ dẹyẹ yóò dẹyẹ bó fẹ́ di mùsù yóò di mùsù bó fẹ́ dájá yóò dájá ó ti bá rìn àjò míì lọ́nu àwọn a máa rí ntàwò lè rí nítorí pé wọn èyí ṣe èèyàn bíi tiwa àyà kan wá dákọ wọn nínú Quran nínú Suratul An'am ẹ lọ kà 112 Ọlọ́run bá ní wa kadhalika ja'alna likulli nabiyyin aduwan shayatina li insi wal jinni yuhi ba'duhum ila ba'din zukurufa liqawli gururan walau sha'a rabbuka ma fahaluhu fazarihum wa ma yaftaruna. Alukurani ní kadhalik báyìí gẹ́gẹ́ ja'alna likulli nabiyyin aduwa láti máa ń fún ànábì kọ̀ọ̀kan ní ọ̀tá tiẹ̀ ànábì kọ̀ọ̀kan ó jẹ́ ànábì Ọlọ́run wàá ní ọ̀tá wa ni oníṣayatina al-insi wal jinn àwọn Sátánì inú èèyàn yìí ni àwọn ẹlẹ́yẹ wọ́n á dúró ní dúró àwọn kan ó dúró ọ̀tá fún ànábì Ọlọ́run tún lélẹ́yìí o ká tó ṣe wàá sọ̀rọ̀ tí ò kí ń ṣe ànábì Ọlọ́run ó ní wọn àlìjínì àtàwọn tó jẹ́ pé pure àlìjànú parawu làwọn wọn wá ní ìfọmọ ọmọ Ádámọ̀ tí wọ́n sì dúró ní ọ̀tá fún ẹni tó jà nábì Ọlọ́run yù ìbádùn ń ìlà bá dín sùkúrú falọ̀kọ́ olè gùrú rọ́n wọ́n máa ṣiṣẹ́ fúnra wọn àwọn èyí tó jẹ́ pé èèyàn là ń wò tán sì jẹ́ pé àwọn ará bí ni wọ́n á máa ṣiṣẹ́ wọ́n á máa work in hand kíyàn máa ṣiṣẹ́ papọ̀ kílẹ̀ ń pè léèbó wọ́n á máa ṣiṣẹ́ papọ̀ wọ́n á máa consolidate iṣẹ́ ara wọn àtàwọn èyí tó jẹ́ pé àjọ̀nú pẹranun làwọn wọn gbé àwọ̀ èèyàn àtàwọn èyí tó ti tá a ti bí léèyàn wọn àjọ máa wá ṣiṣẹ́ papọ̀ láti pa ànábì Ọlọ́run yẹn láti bayé ànábì Ọlọ́run yẹn jẹ́ láti da iṣẹ́ ànábì Ọlọ́run yẹn rú Ọlọ́run ní bí wọ́n ti rí nu Ọlọ́run ní bó ti wà nu wala sha'a rabbuka ma fa'alu àwọn tó wáyé pé wọn Ọlọ́run náà ni o tó wáyé pé wọn Ọlọ́run wọn ní rí iṣẹ́ o àmọ́ torí pé wọn Ọlọ́run
náà fi ń rí ṣe. Ìyẹn túmọ̀ sí pé gbogbo àrà táwọn ẹlẹ́yẹ ń dáhùn àtàwọn àjọ̀nú ń dáhùn Ọlọ́run ní ohun òun bẹ́ẹ̀ náà ni o. Tí ò bá hun òun bẹ́ẹ̀ ni mẹ́fà àlùkù wọn ní máa ṣe. Ìtì ń bẹ nínú mọ̀ṣí àwọ̀ Ọlọ́run kán lè rí èrò lẹ́yìn tán fẹ́ kó wọnú ná nítorí pé a ti ṣe ládéhùn pé làhámúlà ànà minka wà mí dúró ìyàtíkà làhámúlà ànà jahannama. Ọlọ́run ti ṣèlérí pé iná jahannama yẹn ó máa kún ìwọ Sátánì àti gbogbo ìrandíran rẹ lòun sì rọkúnnú náà jahannama o. So báwo ni lérí yẹn ó ṣe ṣe tọ́lọ́run ò bá gbà wọ́n láàyè kan máa operate lọ́nà yìí. Sátánì device Iblis lànà tó láàlẹ́ yìí ó device odidi ọ̀nà kan strategy kan pé tóun bá ń operate ní abẹ́ àjọ̀nú nìkan òun ò lè succeed dáadáa láti ṣe àwọn ọmọ èdè ènìyàn lọ́nà láti kó wọn wọnú náà. Ìlérí tóun ṣe pé òun ó báyé Ádámù àtàwọn ọmọ rẹ̀ jẹ́ tó wáyé pé àjọ̀nú nìkan lòun bá fi operate kò lè ṣiṣẹ́ tó. Ó wá make sure wípé òun fún ọmọ Ádámù lóyún. Wọ́n wá ń bí ọmọ sáyé tó jẹ́ pé ọmọ ti ẹ̀dẹ̀ ni wọ́n. Táwo ó sì máa rò páwa la ni wọ́n pé èèyàn bíi tiwa ni wọ́n á máa kà wọ́n mọ́ population èèyàn wọn sì kì í ṣe èèyàn. Àwọn náà ó kú níjọ́ téèyàn bá ń kú wọn kú bí èèyàn ti kú ni o. Ẹ sì wọ́n bí ẹ ti ń ṣe èèyàn ni o. Ṣùgbọ́n gbà tóun bá kú táwọn bá kú ẹ̀mí tí wọ́n ó ti níbi tí ó padà lọ dé sí. Wọ́n á pe ẹ̀mí yẹn padà torí pé àwọn wọn ní wọ́n tún gbéṣẹ́ ẹ̀mí fún another assignment ó tún bẹ̀rẹ̀ fún. Ilé fi rí ẹlòmíì tó yẹ pé ní ó lè máa rí nǹkan míì tẹ́yìn òdẹ̀ lè rí ó lè máa rí ìrìkúrì. Ẹ̀rọ obìnrin mi ó ní tóun bá sùn lálẹ́ kinní kan máa ń wá bá òun sùn. Wọ́n lẹ́lòmíì wọ́n lò lọ́kọ ọ̀run wọ́n ní gbogbo àwọn nǹkan àwọn tó jẹ́ faction wọn tán jọ ń ṣe papọ̀ nù. Ìtàn kan wà tí ń padà sọ àmọ́ kò sáyè mọ́ lẹ́ni. Kò sì sí tẹ̀fsíìrù lọ́la tó rà ń lọ Ìbàdàn lọ́la à ń lọ lè kí bàbá Àgbàlá Amúnigun Ìbàdàn. Ọ̀túnla inshallah tẹ̀fsíìrù tọ̀túnla ìtàn kan wà tí ń mú wá fún wa tá a fi kó ẹ̀kọ́ nípa báwọn àjọ̀nú tí máa operate láàrin ọmọ ẹ̀dá Ádámọ̀. Láàrin ọmọ ẹ̀dá Ádámọ̀. Ànábì wa Muhammad ó pe Abu Zar níjọ́ kan ìkan àwọn sàábé rẹ̀ tán ń pè ní Abu Zar. Ó ní ya Aba Zar ta'udhu billahi min sharri shayatinil jinni wal ins. Ó ní rẹ̀ Abu Zari tó bá ń sọ pé kọ́lọ́hun ó ṣọ́ máa sọ pé kọ́lọ́hun ó ṣọ́ níbi aburú àwọn Sátánì tó jẹ́ pé àǹjọ̀nú lásán ni wọ́n àtàwọn èyí tó jẹ́ pé àwọ̀ èèyàn náà ń lò. Ìran Sátánì dẹ̀ ni wọ́n. Ẹ̀wùn tánà bí sọ fẹ́ nìyẹn. Abu Zari wá ní ya Nabiyallah wa hal lil insi shayatin. Ṣé Sátánì tún bẹ nínú àwọn èèyàn ni? Ànábì Muhammad ní na'am bẹ́ẹ̀ ni so mọ̀ ni shayatinul insi wal jin yuhi ba'duhum ila ba'din zukrufal qawli ghurura. Ànábì wá rán létí àyà tó wà ní Alukurani yìí tá a kà tán nínú Suratul An'am 112. Ànábì wá rán létí pé ibi Kurani ti sọ fún yín ṣẹ́ mọ̀ ni pé àwọn ìran Sátánì ń bẹ nínú èèyàn tí wọ́n ń da àwùjọ ọmọ èèyàn láàmú tó sì jẹ́ pé abara méjì ni wọ́n yìí ṣe èèyàn lásán bíi ti yín kò sí ń tán lè dà tó bá dòrú. Àwọn bàbá wa kan wọ́n tẹ̀lé àwọn tí ṣọdẹ lọ́nú igbó lọ́jọ́ kan wọ́n wá dénú igbó àwọn ọlọ́dẹ yìí wá débi igi kan lọ́lọ́dẹ yìí wá ní igi yìí àwọn nǹkan kan wà nínú igi yìí pé wọ́n ṣe dáná oúnjẹ tán nínú igi yìí ni. Mo gbọ́rọ̀ náà lẹ́nu bàbá wa kan wọ́n jẹ́ ìmáàmù. Wọ́n ní bàbá tó jẹ́ ọlọ́dẹ bàbá ìmáàmù yìí gangan ló ń jọ tán wà ń kékeré àwọn ni wọ́n tẹ̀lé ọlọ́dẹ yìí lọ́nú igbó.
ọlọ́dẹ ni wá sọ pé igi yìí táwọn dédi rẹ̀ yìí wọ́n ṣe dáná oúnjẹ tán nínú rẹ̀ ni ọlọ́run wá wo bàbá náà pa wọ́n ṣe wá dáná oúnjẹ nínú igi bàbá ní ti fi léyìn ńlẹ̀ náà já lọ pẹran náà wọ́n wá wọnú igbó lọ wọ́n pa kí náà ti ń pè ikún méjì pẹ̀lú bọn wọ́n ṣe wá padà wọ́n wá ara àwọn gégi àwọn agégẹdúnú igbó igi kan wà ń bí ṣe gé ni ṣe nídìí ẹ̀ wọ́n láwọn nídìí ẹ̀ ó ní wọn ó gé ọlọ́dẹ ló ní kí wọ́n gé ó ní àwọn tẹ́ bá máa gé ẹ má gé kọjá bíi ó fún wọn ní máàkì ibi tí wọ́n gbọ́dọ̀ gé igi yẹn kọjá rẹ̀ dédé bí ní kẹ́ ẹ ti gbé lọ sókè àwọn agé nígbà wọ́n gé bẹ́ẹ̀ tán ni bàbá ọlọ́dẹ ló bá fi àdárara ṣá igi díẹ̀ náà bá gbé iyán jáde àtọbẹ̀ nínú igi iyán tó ń gbóná fẹlifẹli àti ọbẹ̀ òṣíkí tó gbóná pẹ̀lú àwọn ẹja tán rún sínú ẹ̀ nínú igi náà ti gbé bọ́ta tó sì wà nínú abọ́ ọlọ́dẹ wa ní ṣé wọn náà ti rí báyìí ó lóun ní òun ló ṣe débẹ̀ náà àwọn kan ń gbé bẹ̀ gbénú igi òun ni bàbá ọlọ́dẹ bá ní ṣé ó jà bó jẹ òun ò jẹ́ ń tòun lòun bá sá sẹ́yìn àtàwọn agégẹdú àti bàbá ọlọ́dẹ náà bá bọ́ sí di yẹn náà bá jẹ yẹn tí wọn ẹ wo nǹkan ẹ wo irú eléyìí ṣe báwọn ẹ̀dá kan náà ni wọ́n ń gbénú igi tán tún wọ́n lọ ọjà náà lọ ra nǹkan tán ṣe ni o àwọn náà ó wà sọ́jà bá a ti ń lọ ọjà náà làwọn náà ó lọ ọjà wọn ní fi atẹ́gùn lọ wọn lọ láwọ èèyàn ni wọn ra nǹkan fẹ́ rà ẹ tajà gbogbo ẹni tí wọ́n á rajà lọ́wọ́ yín tó sanwó tó gba ṣéǹjì kọ́lé èèyàn bíi tiyín àwọn míì ń bẹ abára méjì ni wọ́n tẹ́ ẹ̀ lè sọ pé bíi báyìí náà ti wá àwọn míì sì ń gbé pẹ̀lú wa nínú ilé tá a jọ ń sùn tá a jọ ń jí tá a jọ ń jẹ tá a tún mọ màmá àti ìyá rẹ̀ tá a sọ pé ọmọ ìlú báyìí ni ọmọ Ọ̀ṣun ni Ìrágbìjí nílé wọn ọmọ Ìbàdàn ni ọmọ Ògbómọ̀ṣọ́ ni tá a lè tọ́ka pé tó ìran ibi báyìí ni tó sì jẹ́ pé ìran àwọn ṣàyátínù lè ń sì ni àwọn ìran sìtáàní inú èèyàn Kùránì clarifying tó pọ̀ àwọn rìsáàṣì ni tẹ́ ẹ̀ bá ti gbá rìsáàṣì débẹ̀ ẹ̀ ní rójútu ẹ̀ ní rójútu rẹ̀ gbọ́n ẹ bá gbá rìsáàṣì débẹ̀ ẹ̀ rí jáde ẹ̀ mú nǹkan yẹn jáde inú Alukurani gangan Ọlọ́run ti yanjú gbogbo onímọ̀ farratina fil kitabi min shay'in Ọlọ́run ní kò sí tá àti bá yín yanjú kalẹ̀ inú Alukurani gbogbo nǹkan láti yanjú kalẹ̀ síbẹ̀ fún yín ó wá kú kẹ́ ẹ lè wọ́bẹ̀ kẹ́ ẹ lè fàáyọ àmọ́ pé àti ìyanjú nǹkan kan ní Kùránì Ọlọ́run rárá ma farratina fil kitabi min shay'in gbogbo ọ̀rọ̀ láti yanjú kalẹ̀ síbẹ̀ ó wá kọ ẹni tí ó lọ discover ọ̀rọ̀ yẹn jáde tí ó fà wá ni mo fi sọ pé àwọn tó dẹyẹ wá bá nàbí hùn ẹyẹ àṣà aláǹtagbà nùsùr tán wá padà tán yí padà tán di èèyàn tán ró aṣọ funfun mọ́ra ẹlẹ́yẹ làwọn wọn yìí ṣe àǹjọ̀nú lásán báwọn ṣàyátínù lè ń sì làwọn eléyìn ṣàyàtínù ìǹsì ni wọ́n ìní wọn fi jẹ́ kí ẹni tá nẹ́bì mú dání kánẹ́bì ò mú dáàrin wọn kò gbọ́dọ̀ mú dáàrin wọn torí yóò máa rá wọn tó mọ̀ ń bẹ̀ yára sákì iná wà lára wọn tó dẹyẹ àti Tóyìn bí ó ti máa pè wọ́n kankan nù ọ̀gbẹ̀rì lòun wọn èyí sì yí mọ́gbẹ̀rì wọlé awo yóò bá wo jẹ́ ànábì ni mọ́ kọjá bí òbí ni òjòkó sí ti ẹ̀wọ̀ jòkó bí ngbà ànábì túdé ànábì tún bí léèrè pé ta lórí what did you see ọlọ́run kọ̀ rí àwọn èèyàn kan dúdú tán wọ aṣọ funfun ànábì ló dá báwọn ló gbọ́ lọ rí kọjá báwọn kí ló gbọ́ ó tún bí léèrè kí ló gbọ́ ọlọ́run gbọ́ tóun ka Kùránì nígbà wà ń bẹ̀ gbà tó wáyà òun wàá gbọ́ nǹkan kan mọ́ ànábì ló dá báwọn já máa lọlé já sàrò àlákàkírun já máa lọlé àwọn èèyàn inú èèyàn àwọn Yorùbá wa ń pè wọ́n ní àwọn ẹlẹ́yẹ tàbí kàn pè wọ́n ní àwọn àgbà tàbí kàn pè wọ́n ní ìmùlẹ̀ àgbà àgbà ni wọ́n ń torí ipá bá wọn láyé ni
ìdí tán fi ń pè wọ́n lágbàánu torí pé a bá wọn láyé ni náà fi ń pè wọ́n láwọn àgbà ṣùgbọ́n Ọlọ́run ò ní ká máa sìn wọ́n kò sì ní kí a máa tọrọ nǹkan lọ́wọ́ wọn gbogbo tá a bá fẹ́ tọrọ ọwọ́ Ọlọ́run láti tọrọ gbogbo ìbẹ̀rù wa ọ̀dọ̀ Ọlọ́run ni kó lọ gbogbo ìpayà wa ọ̀dọ̀ Ọlọ́run ni kó lọ Ọlọ́run náà látún wá bẹ ẹwọn táwọn ẹbí sọ fún Abuzari Ànábì ní rẹ Abuzari ní kọ́lọ́hún ó là ẹ́ lọ́wọ́ àwọn ṣètánì inú èèyàn àtàwọn ṣètánì tàǹjọ̀nú gangan méjèèjì ni ó máa sọ fọ́lọ́hún o ibẹ̀lẹ́ ti mọ̀ pé a ní èdè ká bẹ Ọlọ́run òṣọ́ níbi aburú wọn láburú lọ́wọ́ o ẹ̀tàn ní kíyàn pé wọn láburú tán lè fi ṣèyàn lọ́wọ́ wọn ní o tọ́lọ́run fi lè máa kí Ànábì Muhammad gan lọ pé gbogbo àwọn ànábì Ọlọ́run pátá làwọn kìíní náà máa gbéwọ́ sí o wọ́n gbéwọ́ sí Ànábì Muhammad náà wọ́n kì í ṣe pé wọ́n wà Ànábì Muhammad àwọn tí wọ́n gbà wọn ṣàǹpá àwọn ilé tó wà àwọn gba ìsìláàmù wọn di mùsùlùmí náà fi yọjú sí Ànábì àwọn kan ò gbà tán sì wà lórí dúdú wọn aṣọ funfun làwọn aṣọ dúdú làwọn eléyìí máa ró wọn ní ró aṣọ funfun láyé tàbí kan ró pupa tàbí kan mísì méjèèjì pọ̀ black and red wọn a máa ró wọn a máa wọ aṣọ dúdú lókè pupa nsàlẹ̀ wọn a sì máa wọ dúdú nìkan àwọn eléyìí àwọn ivu wọn nìyẹn àwọn yẹn ivu paraku làwọn máa ṣe wọn ní ṣe dáadáa kan bí kan yáyàn wèrè bí kan fọyàn lójú bí kan gbogbo àwọn aburú wọn ṣùgbọ́n àwọn ètò wọ funfun wáhùn ẹ ti mọ̀ pé sọ́ọ̀lì hu náà làwọn eléyìí ni mo fi sọ́nu wá síjọ́ kan pé kì í ṣe gbogbo àjẹ́ ni ó wọ náà ẹyẹ tútùkùtù ẹ̀yin tẹ́ ń tú Kùránì gbogbo àjẹ́ kọ́ ló máa wọ náà fàmínẹ́ sọ́ọ̀lì hu náà àwọn kan bẹ́nu wọn tó jẹ́ àjẹ́rè àjẹ́rè ń bẹ lóòótọ́ ni àjẹ́ funfun àwọn àjẹ́ aláṣọ funfun àwọn náà lè dẹyẹ ìjẹ́ funfun wọn kò ní kán má lè dẹyẹ mọ́ wọ́n lè dẹyẹ ìjẹ́ funfun wọn ò sí ní kán má lọ ọ̀pàdé mọ́ nítorí pé ṣàyàtínù náà sì ni wọ́n lè paradà wọ́n lè di nǹkan míì wọ́n lè lọ ọ̀pàdé dandan ní kán lọ ọ̀pàdé ò gbọ́ àjẹ́dì mùsùlùmí ó gbà fọ́lọ́run ó di alásàlátù kò túmọ̀ sí pé kò ní lọ ọ̀pàdé mọ́ yóò lọ àmọ́ ìpàdé tàwọn funfun ni ó lọ kò ní jẹ́ tàwọn dúdú kò ní jẹ́ tàwọn pupa ó gbọ́dọ̀ pé rúù tí ń bẹ lára rẹ̀ rúù ṣètọ̀ níyà ni a sì lè dẹyẹ ó bá fẹ́ di mùsù náà á di ó bá fẹ́ di ológbò náà yóò di yóò fò yóò lọ yóò dé yóò bọ̀ ire làwọn eléyìí máa ń ṣe wọn yìí ṣèkà torí pé ni ó bá fi àjẹ́ rẹ̀ ṣèkà yóò wọ náà o yóò rà sínú náà lọ́ni o Khalidi náà fíyà ni ó wà ní Kùránì omi kí mo kọ́ bẹ́ẹ̀ wọ́n kọ́ sínú Kùránì kí Khalidi náà fíyà ni gbogbo àwọn àjẹ́ tó bá ṣèkà tí ò tún bá tẹ́ pé ìkànnì fi ń ṣe ká ba nǹkan jẹ́ Kùránì sọ ohun tí ó ṣẹlẹ̀ sí wọn tó bá di tafsiru míì á tún máa yanjú eléyìn subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.